How many of you guys remember this man right here? Yes, that is Mr. Musiliu Ajikanle Buffalo. Yeah, one of our legendary actors in the industry. Now, wọ́n ti ṣaláìsí kí Ọlọ́run kó dẹlẹ̀ fún ẹni rere, k'Ọlọ́run fi ojú pa gbogbo àṣìṣe wọn rẹ́, gbogbo nǹkan tí wọ́n fi lẹ̀ k'Ọlọ́run má fi ọwọ́ bàjẹ́ kàn. Mo wo interview tí Kúnlé Afọ́ọ̀dù ṣe fún Mama Buffalo. Mo ti ń follow gbogbo bí moves yẹn ṣe ń lọ. All of you know Kúnlé Afọ́ọ̀dù now. All he does is help people and the veterans and the families of our veterans in the industry. Now, wọ́n lọ sí ọ̀dọ̀ Mama Buffalo, trying to help, and all of that. So, wọ́n ti rí àwọn help kan gbà, wọ́n ti rí àwọn owó kan gbà. Wọ́n ti rí bí over 1.6 million naira cash. Then àwọn tó tún help náà wọ́n ti help Mama Buffalo láti get generator worth about maybe 300,000 naira. Then wọ́n ti ra freezer fún Mama Buffalo. So then kán lè máa ta àwọn kankan láti máa fi yí ọwọ́ padà, so she can actually be surviving on her own. Now, but wọ́n wá tẹ̀síwájú, Kúnlé Afọ́ọ̀dù wá sọ pé bàtà àwọn ti kó gbogbo owó yẹn àti gbogbo àwọn fridge àti freezer fún Mama Buffalo, àwọn wá sọ wípé most of àwọn tó send owó pé káwọn kó fún Mama Buffalo, wípé wọ́n sọ fún àwọn wípé ìyá yẹn gangan làwọn send owó fún, làwọn help. Do you get that? People that have been helping, people that have been sending money, that they said specifically with this instruction that they are doing all that for Mama Buffalo. So when it got to Mama Buffalo's place, he told Mama Buffalo that this money is for you, and this fridge and every other thing is for you. The people that gave him the money gave him that instruction specifically. So, but normal is still one family. The wife is there, that is Buffalo's wife is there. Then he now told the mama that out of her own generosity, she can actually give Buffalo's wife some money out of that money. So along the line, Mama Buffalo now gave Buffalo's wife 100,000 naira. That few days ago, Buffalo's child called him saying he was actually thanking him. Then subsequently the child now, Ọmọ Buffalo tún wá pé àwọn ó wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé why tí ó jẹ́ pé 100,000 ni màmá máa fún ìyá òun, irú level wo nìyẹn, wípé ọmọ yẹn wá bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ kan tí ó ń bí àwọn nú, àwọn dẹ̀ cut it short, àwọn dẹ̀ sọ èyí tó jẹ́ ọ̀rọ̀ gidi àwọn sọ fún, because ọ̀rọ̀ yẹn bí àwọn nínú. Báwo ni èèyàn ṣe máa wà that entitled? Báwo ni èèyàn ṣe máa feel pé àwọn tó send owó, even Kúnlé Afọ́ọ̀dù wá sọ pé àwọn wá sọ fún pé àwọn táwọn fi time àwọn lẹ̀, táwọn fi ilé àtọ̀nà àwọn lẹ̀ láti wá make sure wípé àwọn things are all right for them. Àwọn ṣe everything just to make sure they can get some fund for the mama, to support the mama, because mama yẹn ti lose ọmọ méjì. You understand? Kò dẹ̀ sẹ́ni tí ó máa gbàdúrà kó òun lose ọmọ, àwọn ọmọ tó yẹ kó máa tọ́jú ìyá ti lose wọn. Báwo ni ìyá yẹn ṣe fẹ́ survive? Ìyẹn ló mú kí àwọn jáde káwọn sọ fún àwọn ọmọ Nigerians pé ẹjọ́ bá báyìí ní situation tó wà nílẹ̀ báyìí o. He has done his own part. You understand? But now they need help to support this mama, and they did just that only for Ọmọ Buffalo láti wá máa sọ̀rọ̀ sí àwọn anyhow. Bígbà tí èèyàn fẹ́ máa wà ungrateful, bígbà tí èèyàn fẹ́ máa, you understand? So ọ̀rọ̀ yẹn lọ bó ṣe lọ yẹn. Mo fẹ́ sọ nǹkankan pẹ̀lú fídíò yìí, because gbà tí mo gbọ́ interview yẹn, tí mo wo fídíò yẹn, ó jẹ́ kí n rántí, the video reminded me of what Notorious B.I.G. We all know Notorious B.I.G. in America. When Notorious B.I.G. actually died, his estate, America estate, inheritance, properties. So his estate was divided into two. 50% of that estate was given to Faith Evans, Notorious B.I.G.'s wife. Then the remaining 50% was given to the kids, 2 kids. Now,
out of Faith Evans' goodwill, out of her own generosity, you understand, she now called Biggie's mom that okay o, ìyá yìí ló lose ọmọ, kò sẹ́ni tó máa gbàdúrà kọ́ ọmọ òun kú lójú òun. Do you get? Ó dẹ̀ pé ìyá Biggie, she gave Biggie's mom half of what she got. She gave her 25% of her own 50%. Mo wá wo ọ̀rọ̀ yẹn. Ọ̀rọ̀ yẹn lọ fà, mo ń padà bọ̀. See this video, I'm taking this video to a particular point. We will get there now. Now, when Faith Evans actually, gave Biggie's mom, because ó dà pé ìyá Biggie ò gbà nǹkankan from the estate, òun wá fún ìyá Biggie ní 25%. So according to information, wọ́n jẹ́ kó yé wa pé ìyá Biggie àti Faith Evans wọ́n parapọ̀, wọ́n bẹ̀rẹ̀ sí ní máa nurture estate yẹn. They were actually managing through one manager. Ó dà pé yẹn ṣiṣẹ́ pẹ̀lú Biggie tẹ́lẹ̀ kó tó di pé Biggie kú. Ìyẹn ló wà lára àwọn tó help wọn tí wọ́n fi navigate gbogbo deep waters yẹn. Kọ́tí mo try láti sọ in a nutshell ni pé nígbà tí ó pe ìyá Biggie tó fún ìyá Biggie ní half nǹkan tóun gbà, you get, wọ́n wá make sure wípé wọ́n manage owó yẹn, wọ́n manage estate yẹn tí gbogbo owó yẹn ti wá fi di $160 million ní ilẹ̀ tó mọ́lẹ̀ ni. You see what I'm saying? Òun ló ṣe máa ń da kí Ọlọ́run má jẹ́ kí ikú tó yá pa wá. As a man, ẹ jẹ́ ká máa make sure wípé àárín ìyàwó wa àti àwọn ẹbí wa, especially ìyá wa, kó gún régé. Ó máa ń wà important torí kíní ẹ̀ máa ń padà ṣẹlẹ̀ in a lot of cases tá ti rí tó jẹ́ pé Ọlọ́run má jẹ́ kí láburú ṣẹlẹ̀. Ẹ̀yin náà wo irú kéèsì títí Buffalo yẹn. Ìyá Buffalo wọ́n gba 1.6 million naira. Wọ́n dẹ̀ bẹ̀yà pé ẹjọ́ ẹ bá wa fún ìyàwó Buffalo ní owó lára owó yìí. Then ìyá Buffalo fún wọn ní 100,000 naira. Ọmọ Buffalo wá bẹ̀rẹ̀ sí ní táwọn sí Kúnlé Afod pé báwo ni grandma ṣe máa fún ìyá òun ní 100,000 naira. Now ó wà obvious wípé the synergy between the grandma and the wife kò fi bẹ́ẹ̀ blend dáadáa. You get? Òun ló máa fi ń da kí àárín ìyá ọkọ àti ìyàwó kó máa gún régé. Ọlọ́run má jẹ́ kí wàhálà ṣẹlẹ̀. Now ẹ jẹ́ kí let me move further. Ṣẹ́tìrì ní life tá wà yìí, a lot of times láti rí ó tiẹ̀ common pẹ̀lú àwọn Igbo tó jẹ́ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ sí ọkọ, àwọn ẹbí Igbo wọn kì í fi kí wọ́n ń ṣeré o. Kíní yẹn máa ń common dáadáa tẹ́ bá wò dáadáa. Tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọkùnrin, sí ọkọ, ẹ máa rí pé àwọn ẹbí ọkọ yẹn wọ́n máa ń jáde tán, especially àwọn Igbo. Ó máa ń ṣẹlẹ̀ gan ní the eastern part of Nigeria. Lè máa fi rí àwọn Igbo, ìyàwó yẹn wọ́n máa gbé lọ sí village, wọ́n máa lọ fá irun ẹ̀. Ilé opó yẹn village ló máa ti lọ ṣe, wọ́n máa fá irun ẹ̀. A lot of cases láti gbọ́ tó máa maltreat ìyàwó ọmọ. Wọ́n máa ní wọ́n máa fá irun ẹ̀, tó máa fá irun ẹ̀ tán, tó máa wá wẹ̀ fókú yẹn, wọ́n máa ní kó mu omi òkú yẹn, nǹkan kan gbogbo oríṣiríṣi àwọn nǹkan tó máa ń ṣe tí kò fi bẹ́ẹ̀ da. Ó máa ń jẹ́ nǹkan tó máa ń ba èmi nínú jẹ́ tí máa gbọ́ orí àwọn oríṣiríṣi pé wọ́n wá wẹ̀ òkú, wọ́n wá ń fọ́sọ̀ òun kó òun mu omi òkú yẹn. Maybe they are having that impression wípé òun ló pa ọkọ ẹ̀. Lọ́ máa ṣe ń ṣe, èmi ń feel bẹ́ẹ̀ pé torí ẹ̀ lọ́ máa ṣe ń ṣe gbogbo àwọn nǹkan tí wọ́n máa ń ṣe yẹn. The other time a gbọ́ interview Regina Chukwu. Ó nígbà tọkọ òun kú, wọ́n gbé òun lọ sí village. Do you get? Wọ́n gbé òun lọ sí village, wọ́n fẹ́ fárun òun gbogbo àwọn kíni, wọ́n sọ fún pé irun òun yìí lọ́kọ òun láìkì jù, kàn jọ kíní kan. Wọ́n ṣàṣe oríṣiríṣi débi pé máa gbọmọ lọ́wọ́ wọn tó bá ti wá tó point kan, ká ní pọ́kọ yẹn jẹ́ ẹni tó ní property tó ní owó dáadáa, wọ́n á kàn bẹ̀rẹ̀ sí ni máa bá wọn já bá wọ̀. Ogun máa wá bẹ̀rẹ̀, ilé yẹn igbá kan àwo kan, oríṣiríṣi cases bẹ́ẹ̀ láti gbọ́. Ó máa ń ṣẹlẹ̀ náà ní ilẹ̀ Yorùbá náà, mi sọ pé kò ń ṣẹlẹ̀, but level táwọn Igbo máa ń gbé tiwọn lọ yẹn ó máa ń ṣe mí bákanbàkan. You get? So now ó da gan torí pé tẹ́ bá wo àárín Notorious B.I.G àti ìyàwó ẹ̀, tẹ́ bá wo àárín ìyàwó Notorious B.I.G tó jẹ́ Faith Evans pẹ̀lú ìyá Notorious B.I.G, ó ń láti jẹ́ pé àárín wọn gún ọ́ kíyà yẹn ṣe dáadáa sí Faith Evans nígbà tí Notorious B.I.G sì wà láyé. Do you get?
aside from the fact pé bóyá Faith Evans bóyá ìwà tó wù yẹn ìwà yẹn ó tẹ̀kì ẹni tó níbẹ̀rù Ọlọ́run láti wúrú ìwà yẹn ó ní mo ṣe máa ń sọ pé láìfù yìí kò kí ń sọ̀rọ̀ religion, it is just who you are. Kò ní kankan ṣe bòbílẹ̀ bí o jẹ́ Muslim tàbí o jẹ́ Christian, ẹlòmíì lè jẹ́ Christian ẹlòmíì lè jẹ́ Muslim, èṣù tó ń gbénú ẹ̀ ẹni tí kò ṣẹ̀sìn kankan rárá ó máa náìsì jẹ́ ẹlòmíì lọ. Yes, torí ẹ̀ tó bá rí ẹlòmíì ó lè pàdé ẹlòmíì bus stop ó máa borí ó máa appear bí Muslim gidi. Tó bá wu ìwà ó kàn tẹ́ mọ́lẹ̀ lásán ó máa ṣe wèrè fún ẹ wàá rò bóyá nǹkan mi wà ń bẹ́ẹ̀ ni. You understand? Tó bá dẹ̀ lómi báyìí ojoojúmọ́ ló máa ń lọ church ó jẹ́ ń ka bible lọ́sàn-án ló ka bible lálẹ́. Tí ẹlòmíì bá wu ìwà ẹ máa wò pé ṣé kò ń ṣe máa Christian yẹn nìyẹn, so kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn, it is just who you are. Tẹ́ bá wo Faith Evans yẹn sìn ó ṣọ̀wọ́n, it's very rare to see a woman, to see a wife do that. It is very very rare to see a wife bless her mother-in-law, because in this part of the world ìyàwó àti ìyá ọkọ àtàròdò àtọjú ni wọn kì í fojú kanra wọn rárá. In fact lójú àwọn ìyá ọkọ míì bí nǹkan pa ìyàwó yẹn ni, do you get? Tí nǹkan bá kàn lọ ṣẹlẹ̀ mistakenly láàrin sí ọkọ yẹn nǹkan tó máa fojú ìyàwó yẹn rí ó máa ní agbára gan. So nínú fídíò yìí I just want to throw one question in the open and I want you guys to meet me up in the comment section. Tí nǹkan bá ṣe ọkọ kọ́lọ́ má jẹ́ kí nǹkan ṣe ọkọ wa, kọ́lọ́ má jẹ́ kí ọmọ kú mọ́ wa lójú, àmín. But in case, because nǹkan máa ń ṣẹlẹ̀ gbogbo wa là ń rí kó ń ṣẹlẹ̀ every time, à ń rí ti kéèsì Mohbad bí Mohbad ṣe kú, à ń rí gbogbo bàbá Mohbad àti Wùnmí ìjà yẹn back and forth gbogbo wa là ń rí everything ó wà lórí internet space. So now in this video I want to throw a question in the open and I want you guys to meet me up in the comment section. Ọlọ́run má jẹ́ kí ọkọ kú mọ́ wa lórí, Ọlọ́run má jẹ́ kí ọkọ kú mọ́ wa lórí, Ọlọ́run má dẹ̀ fi ikú tó yá pa àwọn ọmọ wa, Ọlọ́run má jẹ́ ká fi ọwọ́ wa gbé ọmọ sìn. Àmọ́ ẹ jọ̀ọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọkọ, ta ló yẹ kó lẹ́tọ̀ọ́ sí gbogbo nǹkan tí ọkọ ní? Ṣé ìyàwó ni tàbí ìyá ọkọ? That is, tí ìyá ọkọ bá ṣì wà láyé, ṣé ìyá ọkọ ló yẹ kó lẹ́tọ̀ọ́ sí gbogbo nǹkan tọkọ? Because a lot of times láti rí wípé ó láwọn kan tó yẹ pé bóyá soldier tàbí àwọn tó ń ṣiṣẹ́ nínú military wa tó yẹ pé if something happens to them ẹ máa rí pé gbogbo entitlement wọn, you know, gbogbo gratuity wọn tọ́dẹ̀ sì níyà, tẹ́ni ẹ bá sì níyà, who is supposed to be entitled, who is supposed to, you know, collect the gratuity of the man? Is it the wife or the mama? This question is very very pertinent. We throw it in the open so a lot of people can actually, you know, air their own opinions. But the thing is, the synergy, there should be a synergy between the mama ọkọ and the ìyàwó, and these two people wọ́n máa ń ríra wọn bí rival ni, wọn ò tiẹ̀ kí n fẹ́ gbọ́ anything rárá. So nǹkan tí mo ń try láti sọ nínú fídíò yìí ni pé tí ẹ bá wo ìyá Buffalo, now look at ìyàwó Buffalo, ẹ wo nǹkan tó rọra ṣẹlẹ̀ nínú scenario tí mo analyse yìí, wípé ìyá yẹn wọ́n dá 1.6 million plus fún ìyá yẹn, wọ́n dẹ̀ sọ fún ìyá pé ẹ jọ̀ọ́ ẹ bá wa fún ìyàwó náà lára owó yẹn. Ìyá ìyẹn grandma ìyá Buffalo fún ìyàwó Buffalo ní 100,000 naira. Ọmọ Buffalo ń bínú. Ẹ jọ̀ọ́ ta ni ó wà at fault nínú situation yẹn? Òun ni mo ṣe ń sọ wípé tẹ́ bá wo scenario títí Notorious B.I.G pẹ̀lú ìyàwó Notorious B.I.G tó jẹ́ Faith Evans, ẹ wo nǹkan tí ìyàwó Notorious B.I.G ṣe, ó take èèyàn tó ní ẹ̀mí Ọlọ́run láti ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Now in this video àwa táwa jẹ́ ọkùnrin, ẹ jọ̀ọ́ tí ẹ bá tún wá, if you put into consideration things that are happening, especially tí nǹkan bá ṣẹlẹ̀ sí ọkọ from the east, àwọn Igbo wọn kì í fi kíní yẹn ṣeré, ó máa ń ní agbára gan. Nínú fídíò yìí nsìn gbogbo wa láti rí, and it's teaching us a lesson. Àwa tá jẹ́ ọkùnrin, ẹ jẹ́ ká máa jẹ́ kí ìrẹ́pọ̀ wà láàrin ìyàwó wa pẹ̀lú àwọn ẹbí wa, especially àwọn ìyá ọkọ. And in this part of the world, mo ṣe video kan recently, I talked about when Jukes ọkọ Priscilla, when Jukes gave Priscilla a new car, when he presented that car, tẹ́ bá wo video yẹn dáadáa, ẹ lọ wo video yẹn lọ tún wò, ẹ máa rí pé the family members of Jukes
all of them were so happy. You talk about Fatima yẹn, she was actually very excited. She was jumping up and down. She was very happy that her brother gave his wife a very big car. But in this part of the world, war ni o. In fact, some families tí wọ́n bá kàn gbọ́ wípé ọkọ fún ìyàwó ẹ̀ ní fóònù, ogun ni o, ogun ńlá. Bẹ́lẹ̀ máa rí pé gbogbo owó ẹ̀gbọ́n wa ìyàwó ẹ̀ ló ń ná tán. Ẹ máa tó dáwọn ìyá ọkọ náà, àwọn náà máa ń jáde tán ni. Wọ́n máa ní kí ló dé tó fẹ́ báyé ọkọ wa, ó fẹ́ báyé ọmọ mi jẹ́ ni, kí ló dé ó jẹ́ kó tẹ̀ ráyè títí wa mọ́, kí ló dé. So gbogbo kíni tí wọ́n di one time too many. Ó yẹ ká dẹ̀ máa love ara wa ni, because nǹkan tó fi lè mú ọmọ yín tó lọ mú ìyàwó wa láti ta, ó yẹ kẹ́ ti rí ìyàwó yẹn gẹ́gẹ́ bí family, kò yẹ kẹ́ máa rí bí rival. But in this part of the world, ìyàwó máa ń dàbí rival pẹ̀lú ìyá ọkọ ni. Ó ti máa ń pọ̀ jù, ó tẹ̀ ti máa ń le jù. So ọlọ́run má jẹ́ kí aburú ṣẹlẹ̀. Tí kò bá ṣẹlẹ̀ gbàrà báyìí, àwọn ìyá yẹn àtàwọn family ọkọ, àwọn ti máa ń fi pé àwọn ti rí opportunity láti dismantle life ìyàwó yẹn ni. Kò dẹ̀ yẹ kó máa rí bẹ́ẹ̀. Torí pé ká ní pé ìfẹ́ wà láàrin ọkọ ìyàwó àti ìyá ọkọ, gbogbo kìíní yìí kò le tó báyìí. Ṣe bí ilé ayé ni, ilé ayé náà la máa fi lẹ́sì. Ẹni tó kó gbogbo ẹjọ́, tó kó gbogbo ilé, tẹ́fẹ́ para yín lé lórí, ṣé kò padà lọ? Òun náà lọ náà. Ẹ̀yin tó wá fi ilẹ̀ fún lẹ wá bẹ̀rẹ̀ sí ní àjàdíjú. So nínú fídíò yìí mo kàn fi ìyàwó Notorious B.I.G yẹn ṣe example ni. Ẹ̀yin náà ẹ wá wọlé tó mọ́lẹ̀ níyì. Ìyá Notorious B.I.G àti Faith Evans tó jẹ́ ìyàwó ọmọ ẹ̀, they have been able to turn $10 million into $160 million nílẹ̀ tó mọ́lẹ̀ nìyí, torí pé ìfẹ́ wà láàrin àwọn méjèèjì. Nǹkan tó wà ńlẹ̀ ó tó pín tí ìfẹ́ bá wà ńbẹ̀. Do you get? Now nínú comment section ẹ jẹ́ kí n mọ̀, who do you think is really entitled, should be entitled to what the man left behind between the wife and the ìyá ọkọ? Jeff Owólẹ́wà lórúkọ mi. Please, if you know that you have not subscribed to my channel, please do so and smash that notification bell, so when my next video is popping up, you'll be the first to see it. God bless you for watching my videos. God bless you for dropping those beautiful comments. I really appreciate it. Holla. Please subscribe to my YouTube channel and press the notification button.